Ah, ọmọ ó ga o. Ìmọ̀rú plan lórí burúkú eléyìí báyìí. Plan tó ń fẹ́ bí pààyàn báyìí. Ah, kódà ó ga. Kódà. Ta ló ní kí n dá sí gan-an? Na just come up with stupid fake pastor carry am enter person house. Una just dey shout. Ẹ mú plan wèrè wá tó fi ń pààyàn nulẹ̀ látijọ́ yìí. Ẹ ṣé wọ nìkan lè fi ń pa ni. Tóbi ó ní yìí. Èmi ti rọ́nà àtúnṣe sọ́nà ayé tèmi o. Níbi tí èmi ti lọ apply fún iṣẹ́, ọ̀nà àwọn ń bọ̀ wá bá ọ̀gá mi. Ó wò bí a mo ṣe dáadáa bí mi ṣe dáadáa. Mi lè wá jẹ́ kẹ́ kó ti yín bá máa lọ bá ọ̀gá ń sìn máa lọ bẹ́ ọ̀gá. Kó bá mi ṣe kí ni? Kó bá mi tọrọ ayé tèmi ṣe. Ok, ìyẹn èmi àti ti àbí. Òun bá fọwọ́ sí gbá etí ẹ̀, ojú ẹ̀ ó yá ni. Nígbà tẹ mú plan wèrè wá, tẹ fẹ́ bà ayé mi jẹ́, ẹ tún ní Nẹ́fìlà, Gala day. ń gba ojú rẹ̀. Thank you. Everybody come out for my post. Come on. Ọmọ ní nǹkan kò. Ọmọ ẹ sáré. Ta nìyẹn? Kẹ́ni ẹ wọlé. Ẹ ká sùn wọn náà. Ẹ pẹ̀lẹ́ kí la tún rí gbọ́ o. Mo fẹ́ rí ni mọ̀. Àwọn olè tí kò wá ń tọ̀tẹ̀ yìí. Àwọn olè tí kò wá tó wá gbowó lọ́wọ́ wa o. Ẹ má bínú mọ́. Àbí mo ní kọ́kọ́ sọ pé ẹ má bínú ọjọ́. Bọ́ mo fẹ́ rí fún ọ̀rọ̀ life mi ni mọ̀. Nígbà máa sọ̀rọ̀ mò ń gbọ́ o. Ṣé mo lè jókòó mọ́? Bó bá ṣe wù yín. Mo submit application sínú company kan. Wọ́n wá ní pé káwọn tó lè gbà mí láyè. Mo ní láti wá check ìgbé àwọn iṣẹ́ dáadáa ní iṣẹ́ dáadáa níbi tí mo ti ṣiṣẹ́. Ṣùgbọ́n bá lè gbà mí láyè ní màá dùn. Mo kàn fẹ́ wò ó tó ṣiṣẹ́. Yẹn kì í ṣe problem. So there's no problem. Anytime they are ready to come, they are welcome. So there's no problem. I've forgiven you now, so and I want the best for you. And congratulations to you. So let's have a hug as a celebration to the success. You're welcome. You're welcome. Ṣé tó ṣe gbé drinks mi? Why did you? Kínú mi náà lè dùn ni mà. Mo rí pọ́n lẹ fi ń gbádùn ni mà. Ẹ ṣé gan. Ètò la rí mọ́. Good afternoon, ma. Yes, good afternoon. My name is Manuel. My name is Oluwatimi. We are here because of our new employee. He's one of those people that I want to employ in our company. But before we do so, we have to come and check and confirm one or two things about him, where he's working presently. So that's why we are here, ma. There's no problem about that. I knew you were coming. So let me just call someone to call him for me. TK. Yes, ma. Yes, ma. Kí ni? Gbẹ́nu sọ̀n. Ṣé fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu ni? I'm sorry. Bá ń pe 10-2 wá. 10-2. 10-5. Ọmọ èsùn. Àjọ ẹ̀ ti wá gbá tán. Tó bá sáà ti débi tó ti fẹ́ gbaṣẹ́, má gbàgbé àwa. Àwọn ẹni tó ti ń wọ ní complaint tó fẹ́ gbọ́ sí òun náà ti gbá tán. Tó owó ẹ̀ ti dé báyìí nísìnyí ló sùn kalẹ̀. Tó gbọ́ olófẹ́ tó sùn bí alákọ̀ yẹn. Àmọ̀ owó tó mọ̀ gbá mi bẹ́ẹ̀ gbọ̀gìnì báyìí. Bẹ́ẹ̀ni. Táà mọ́ gbàgbé wa ó ti yọ cupcake. Nǹkan kó jó jẹ ìmí láàdọ́ yìí. Bẹ́ẹ̀ni. Tó bá láti débẹ̀ o, àwọn tí ẹ wà bíbà àti pé ó wà wá náà kà kóun bíbí. So yẹn ń sìn ìwọ làdúrà kókó gbà tó dẹ̀ ti kóun bí. Owó gọbọi ni kò fà wá. Màdàmú kí ọ̀kọ́ lọ bá wọn. Ìlú òun gbogbo tó ń ṣe kò kémi. 10-2. 10-2. 10-2. Kí ló ṣe? Lẹ́kùnrin yìí ò gbọ́n kankan mọ́. Kí ló ṣe? 10-2. Ejò. EFCC. Wàhálà ò ti lọ. Fire. Lọ bá madam. Ìtì lọ ṣe wọn pé ẹni tó wà ní kò dáhùn. Ẹni.
Ó ti lọ. Iná fire. There's fire in the mountain. What do you care for? Madam, I think 10 July is not feeling fine. What happened? Kò yé mi ló kàn sùn bẹ́ẹ̀ tó gbá ló ká ni. Bẹ́ẹ̀. Àgbáyé ńkọ́? Sọ fún Àgbáyé kó bá mi check ẹ̀. Sọ fún kó bá mi check ẹ̀. Down. Please, it's coming. Just take. Baby, if I no get money, What type of plane is this? Àgbáyé. Reason with me. Àgbáyé, I dey talk to you now. Wetin happen? Madam send me to 10 July. Say make I go wake am up because the person wey wan employ am for work, dem dey inside. Yes. So I don enter, he come sleep like I no know. I say, Na you no answer me, I dey call you no answer me now. Mi mọ tó ṣẹlẹ̀. like say na because say you do something bad for am, na why you no wan answer you. So na so I dey call you no answer me. Even me and Kenny go there. Yes now. You mean am? So madam don tell me say make I tell you, go wake am up. You go. Go. You no answer. If God don answer person prayer like this, na from sleeping. Na there you go know. Mode of sleeping go change. E go be like say dem put person for flight mode. Now, I know say you purposely no answer ticket based on wetin dem do you yesterday. You no go vex. But you see now, when you don dey go, God don answer your prayer before our own. Na we first talk to God, na you God first answer. That's miraculous God. But abeg, if you don reach where you dey go, no forget Àgbáyé o. You fit forget every other person for dis house, including madam and Tike and other cook. E no dey give you better food before. Thank you. Oh! Have you Tike purposely kill dis guy? People are wicked. How many times you Madam! you know that Nigeria is not for you? It's making. Madam, problem don dey. What happened? Them two no make progress. What do you mean? This guy has been sleeping since morning. Sleeping care? Yes. Okay. See, wait. Just wait. I will get him for you. Let me. Madam, àti pẹ́ mi bí. You have been here for the past 6 hours. Ó dẹ̀ níbi tá à ń lọ. Ó ti àti pẹ́ mi bí. Exactly. So we have a lot of places. But a wò ó pé òun ṣì ni ẹni tó ṣì qualify tá a lè kọ́kọ́ reach. Ṣé get? But now we have to go now. But I'm promising we will definitely come back for him. Thank you. Thanks so much. We really appreciate it. Take care of yourself. Mo. Tó padà lárí mo. Thank you. Ó ti jí? Kí ló dé pé ilé wa pè mí? Bẹ́ẹ̀ ràn án tó kù mí wá. Actually, mo ti rán wá kán wá pẹ̀ látẹ̀kọ̀. Wọ́n lòun sùn. Bí mo ṣe ní kí n tún wá fún ara mi. Okay, ẹ máa lọ jẹ́ kí n freshen up torí àwọn àlejò mi. Màá wá bá yín wá. Má budẹ̀ ṣe yọnu. Àwọn àlejò tó ń expect wọ́n ti wá, wọ́n dẹ̀ ti lọ. Torí tó bá check time àtàná ló ti sùn. Tó bá dẹ̀ máa wo time ń sìn. After 7, alẹ́ la wà yìí. Àwọn àlejò ẹ wọ́n ti wá láti kàn bí 9 láàárọ̀. Wọ́n dẹ̀ ti lọ. Gbà tí mo ní káwọn tó kún wa jẹ tó ní òun sùn, wọ́n dẹ̀ ní àwọn máa padà wá sùn other time. Wọ́n sọ yẹn fẹ́mi, wọ́n kàn ní some other time, so I can't say. So kó take time ẹ̀ ó lè sùn padà bẹ́ẹ̀ kó fi get ara ẹ̀. Wọ́n tún lé mi wá láti ìlú wa. Mo gbé